mo tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń gbára wa lákòókò mọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n wa Oríyọmí Hamzat àbúrò wa Oríyọmí Hamzat bàbá wa Oríyọmí Hamzat náà ni mo padà wá fún báyìí ìtò ṣẹlẹ̀ láàrin ètò tí wọ́n ṣe àti ètò tí Ta Lọ́lọ́run ṣe kò sí kankan tí mo rí sójú nínú wọn rí o ẹ̀jọ̀ nítorí Ọlọ́run kò sí kankan tí mo dẹ̀ wá gbèjà nínú wọn ṣùgbọ́n tí n bá ṣe àṣìṣe máa tún sọ ẹ pè mí ẹ bú mi tẹ́ ẹ bá wá rí wípé àfi kẹ́ ẹ gbé ọ̀rọ̀ mi sórí afẹ́fẹ́ kí n lè bá a change tí n bá ti bù kán jàn jù mi ò ní bínú o bó bá jẹ́ mi ẹ̀bú mi ẹ̀ mọ́ ṣe pé a wáyé láti wá kẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ò dẹ̀ pin ibi tí mo bá dé níbi tí mo ti sọ wípé ní apá kìíní lápá kìíní ẹ má bínú ibi mo bá dé ni wípé bàbá wa Ta Lọ́lọ́run ẹ̀gbọ́n wa Ta Lọ́lọ́run àbúrò wa Ta Lọ́lọ́run mo bá débi pé ó lóun ò kórìíra Oríyọmí Hamzat ṣùgbọ́n kórìíra ẹ̀ torí ọ̀nà tí wọ́n gbà ṣe correction àti nǹkan tí èèyàn máa ń sọ tó bá fẹ́ pè yẹn ṣàkíyèsí òun kọ́ ni wọ́n sọ lápá kìíní àwo ibi tí Alhaji Oríyọmí Hamzat ti ń bá ìyá yẹn sọ̀rọ̀ mo ń bọ̀ wá sórí Alhaji Oríyọmí Hamzat pé ọ̀nà tí wọ́n bá gbà báyà yẹn sọ̀rọ̀ lóòótọ́ ó le gẹ́gẹ́ bí àgbàlagbà àti ọmọ Yorùbá ṣùgbọ́n ẹkún ló ń mú kun wá o mò ń bọ̀ o ẹ jẹ́ kí n play tẹ̀síwájú kẹ́yìn lè bá a mọ ibi tí ọ̀rọ̀ yẹn tó fìdí kalẹ̀ sí. wájà ṣe ń gbọ́ oníyàyẹ pẹ̀lú oníyàyẹ ní peter ọlọ́pàá ọ̀tá ọ̀rọ̀ tó sọ tí ìyá yìí ti pọ̀ jù èèyàn kì í sọ̀rọ̀ sábàlá bàbá yìí ìdí ni pé èmi ò wá sọ̀rọ̀ sí pé ẹjọ́ pẹ̀lú ilé o tó gbọ́ dá o ìyẹn kọ́ lè fi sọ̀rọ̀ fún o torí gbogbo ẹ̀ àti pé bàbá tó pé òun ṣe lé dáadáa òun lòún kọ́lé àwọn jọ kọ́ ni ẹjọ́ mọ́rùn fẹ́yìn náà ni kò tí ì tó sojú yín ń bẹ̀ mọ́rùn fún yín ni kò tí ì tó sojú yín ń bẹ̀ ọ̀rọ̀ ti pọ̀jù fún ìyá fún àgbàlagbà wọ́n ro ẹjọ́ yìí fún yín ni kò sí èyí tó sojú yín ń bẹ̀ tó a dijọ́ míì tí ìgbà ìbá wa ṣẹlẹ̀ mo mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé. ẹ má bínú o analysis là ń ṣe wọ́n ro ẹjọ́ yìí fún yín ni kò séyìí tó ṣojú yín ń bẹ̀ sójọ́ attack àbí òjò attack sójọ́ ìkórìíra àbí òjò ìkórìíra ṣé correction lélẹ́yìí àbí ìbàjẹ́ ẹ̀yin onílàákàyè tẹ̀ ń wò wá social media ti di battlefield kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá ní ìmọ̀ àti ẹ̀kọ́ ìgbéhùn sílẹ̀ sínú afẹ́fẹ́ àlàáfíà ni wọ́n fi ń wá olújọ̀rọ̀ tó lè sọ kó má dà lúrú àtẹnìkíní àtẹnìkejì ni mo wà fún ṣùgbọ́n tẹnìkan pọ̀ jù ẹnìkan lọ bí Alhaji Oríyọmí Hamzat ṣe ń ṣe ètò ẹ̀ tá a bá fẹ́ sọ fún wọn pé ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a lè ṣe pẹ̀lẹ́ a lè sọ fún wọn lórí ẹ̀rọ yìí náà pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa bá wa wò ó ṣe fún àwọn èèyàn tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sí. mo ń bọ̀ níbẹ̀ yẹn ó ṣò pé Ta Lọ́lọ́run ó hè tiwọn. ṣé ṣe kó jẹ́ pé ẹ fẹ́ sọ̀rọ̀ yẹn láti dẹ́rù ba ìyá yẹn ni pé bóyá yóò tẹ̀lé fún bàbá ní yàrá kan tó ṣe kó síbẹ̀ tó wá jẹ́ pé tí bàbá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò yẹ kí torí ẹ kílẹ̀ nígbà kí n ṣe content creator kò yẹ kí ẹ wá fi sí mídíà tó yẹ pé àwọn èèyàn ò rí. ṣé ń gbọ́ o live program l'Oríyọmí Hamzat ń ṣe o bọ́n ti ń ṣe ló ń jáde síta o kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi síbẹ̀ o tí wọ́n bá wá fi síbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tán ń ṣe ìwọ wà ń bẹ ni tí ò bá fi síbẹ̀ báwo lẹ̀yin ṣe fẹ́ rí àṣìṣe tó ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń kọ̀ǹdẹ́mù iṣẹ́ yẹn nínú ọ̀pọ̀lọpọ̀ òdùn bí Alhaji ṣe bá wọn sọ̀rọ̀ inú ọ̀pọ̀lọpọ̀ òdùn ṣùgbọ́n àwọn tínú wọn ò dùn wọn ò pọ̀ tó àwọn tínú wọn dùn tó jọkùnrin ṣẹ̀dẹ̀rí ilé ayé ìlú gángan ni o ìtò kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì
bá a dájọ́ rí ọlọ́run ó tún dá, bá a dá rí ọlọ́run ó tún dá. Kò yẹ ká fi sí mídíà. What is your home business? Ṣọ́pọ̀lọpọ̀ gbogbo program tẹ́yìn náà ṣe ló dáa ni. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń fàájà àwọn ọ̀rọ̀ ńláńlá tẹ̀ ń sọ fáwọn ẹlẹ́sìn mùsùlùmí. Èmi ò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí, mi ò ṣe ti kìrìsìtẹ́nì, mi ò ṣe ti yín tẹ̀ ń ṣe yìí. Bọ́ mo ṣe tọ́lọ́run, ṣùgbọ́n kò sẹ́ni tó pè mí nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mi bá jọ́sìn. Àwọn ọ̀rọ̀ tẹ́yìn náà máa ń bùkàn jẹ́ pọ̀ káwọn èèyàn wá bọ́ síta kán mọ̀ wá sọ̀rọ̀. Fi sí mídíà tó ipá àwọn èèyàn ò rí. Sábà kan sọ̀rọ̀ sí ayẹ ẹ̀yọ̀ kẹ́ kó jẹ́ kọ̀rọ̀ kó jẹ́ private. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ fún ìyá yẹn kan jẹ́ kó jẹ́ private kó jẹ́ kọ̀rọ̀. Ṣé bí ìyá yẹn ṣe ń bọ̀ tẹ́ ṣe ń gbẹ̀sùn yẹn bọ̀ orí afẹ́fẹ́ ní àgbè wa? Wọn ò lájò kò sọ ọ̀rọ̀ kankan rárá. Ẹ̀dẹ̀ ní òsábòsí. Àní Yorùbá lẹ̀ ọ̀tá Yorùbá. Ẹ̀rù máa ń bà mí ń gbà mí. Inú mi kì í dùn tí n bá rántí pé Yorùbá ni mí. Ṣùgbọ́n tí n bá tó wá rántí àṣà àti ṣe, inú mi á tún dùn pé mo jẹ́ ọmọ Yorùbá. Torí ọ̀rọ̀ yẹn dùn lẹ́yìn ṣì. Ṣùgbọ́n tẹ́mi rò pé ó lè fà tó yọ mi sọ̀rọ̀ ni pé bí wọ́n ti pé Oríyọmí fẹ́ sọ̀rọ̀ láti dẹ́rù bàyà kí ó lè bàbá ní yàrá kan. Kò yẹ kó lè sọ̀rọ̀ sí yàyàn báwọn. Bẹ́ẹ̀ bá ti àti tí yàrá fún bàbá tí yàwá fi yàwá ní yàrá kan gan. Sẹ́yìn pé ẹ fẹ́ fún bàbá lọ́jọ́ kù. Persuade àbí lẹ́yìn ilé bòsímọ́ pé ẹ bẹ́ persuade àbí ẹ tẹ ìyá yẹn ẹ tù ní. Kì í sọ̀rọ̀ bínú. Kí ni ìyàtọ̀ tí wọ́n bá ìtí ìyá ti ní lọ́kàn láti ṣe ó máa ṣe? Kí ni ìyàtọ̀ pé wọ́n máa persuade ìyá tí ó fi fún bàbá ń yàrá kan? Ṣé ẹ gbọ́rọ̀ tí máa yìí sọ? Wọ́n á persuade, wọ́n á bẹ̀ ìyá kó fún bàbá ń yàrá kan nínú ilé tí wọ́n ti jọ ń gbé láti àárọ̀ ọjọ́. Ọkùnrin ni wọ́n ṣẹ́rí, kì í ṣe sentiment. Ọkùnrin ni wọ́n lè bẹ̀ pé jẹ́ kí ìyàwó rẹ̀ àgàgà tó bá dọjọ́ alẹ́ ó dà ṣe olóòfẹ́ mọ́ ni o ti fẹ́ ìyàwó mi àbí ẹ fún lápàmẹ́ǹtì tiẹ̀ ẹ lè má jọ ṣe mọ́ àwọn ọmọ ìṣá wà ń bẹ̀. Bàbá tó bí gbogbo ọmọ fún kan persuade ẹ̀. Alhaji Oríyọmí dẹ̀ pariwo mọ́ nítorí wípé àwọn ọ̀rọ̀ kan ti jáde lẹ́yìn tí Alhaji rí pé báwọn bá ṣe ní pẹ̀lẹ́kùtù ìyá yìí ò ní gbọ́. Mò ń bọ̀ o, olóòkórira Alhaji Oríyọmí tó mo gbà pé òkórira wọn ò ń ṣàtúnṣe ni, ṣùgbọ́n bá a bá fẹ́ ṣàtúnṣe ẹ jẹ́ ká máa fura. Ẹ tẹ ìyá yẹn ẹ tù ní. Kì í sọ̀rọ̀ bínú. Ṣùgbọ́n àti wọ́n bẹ̀ àti wọ́n tù àti wọ́n pariwo mọ́, èwo ni ò léwu ń bẹ̀ tí ìyá yẹn bá padà fún wọn ní yàrá kan? Èwo ni ò léwu fún bàbá yẹn bẹ̀? Torí ìyá ti ní tó fẹ́ ṣe lọ́kàn, ẹ kàn fẹ́ mú padà sẹ́yìn ni. Tẹ́ bá dẹ̀ mú padà sẹ́yìn yóò ṣe tinú ẹ̀ náà, ìwà ta ò ní fatálẹ̀. Yọmí fúnra ẹ̀ máa ń mú personal interest personal àyíká bá ṣe kálá ó máa ti bọnú program. Bọ́rọ̀ bá ṣe ká Oríyọmí Hamzat lára ó máa ń ti bọnú program. Alhaji Oríyọmí Hamzat iṣẹ́ wọn ló ń ṣe, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú body movement, ó ní í ṣe kan ash investigative journalism ni. Nígbà tí olóògbé Kọ́lá Ọláwuyì wà láyé, ẹ̀yin náà mọ nǹkan tí wọ́n dá lára, ètò wọn dẹ̀ tòlú. Kí ló dé tá a máa wo dáadáa tó pọ̀ nínú nǹkan tí àwọn Yorùbá ẹgbẹ́ wa bá ṣe tó jẹ́ pé àwọn àṣìṣe tó ṣe yẹn la máa ń dojú kọ? Bọ́rọ̀ bá ka lára nature ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe. Nature ẹlòmíì mo máa ń wo àwọn ètò àwọn èèyàn kan bó ṣe máa ń ṣe mo máa ń gbádùn ẹ̀. Nature wọn gan máa ń jẹ́ kí n gbádùn ẹ̀. Tẹ́ ẹ bá wo Yèyé Dára bó ṣe máa ń ṣe mẹ́gọ̀ mo máa ń enjoy ẹ̀ o. Yorùbáwùyí the same thing tó máa kọ́ wọlé tó máa ṣe báyìí. Ó lè fi nature ti ewé tẹlòmíì. Lady K aswear bàbá Èkìtì ọ̀kọ̀ọ̀kọ́ nu ojú Ṣokotí alágbẹ̀dẹ ọ̀run bàbá mi mo máa ń gbádùn ètò tiwọn náà dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bọ́ Ọmọlúkà bá kọ́kọ́ gbórí sórí kíní mẹ́tẹ́ kọ́kọ́ wo orí ẹ̀ máa wò pé kí ni máa yìí tó fẹ́ sọ wá pa wá járe kí ló tún dé má dẹ̀rù bà wá. Now ṣé Oríyọmí Hamzat nìkan ni nature ẹ̀ rí bẹ́ẹ̀?
Kọ́lá Ọláwuyì tó ń ṣe irú ètò tí Oríyọmí Hamzat ń ṣe nature rẹ̀ ò rí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe dáa ni ó dẹ̀ ń achieve. Ṣé tó bá jẹ́ Kọ́lá Ọláwuyì wà láyé òun ló wá ń ṣe irú ètò yẹn, ṣé ta lọ́nà lè bọ́ ọ̀tá? Wọ́n á bi léèrè wípé mo ló wà nígbà tí Kọ́lá Ọláwuyì bẹ̀rẹ̀ ètò yẹn, ṣó lè wàá condemn Kọ́lá Ọláwuyì? Àní ẹjẹ́ àfàbò sílẹ̀. Ayé làwà tí Kọ́lá Ọláwuyì ti ṣe ètò fún sínágọ́gù Jẹ́mijayé Òkòkò tó ti pariwo mọ́ àwọn èèyàn pé bí nature wọn ṣe tutù tó yẹn, tí ó sọ pé bí ilẹ̀ gbàdẹ́wọ̀n tí wọ́n sì gbàbẹ̀ lọ ẹ̀wọ̀n. Kí ló dé tá à ń condemn tó ń táyé ṣe? Ṣé ẹ rò pé rere kan wà tí ò ní sí ibi díẹ̀díẹ̀ nínú ẹ̀? Kí ló jẹ́ tó jẹ́ pé ibi ibẹ̀ gan là ń rí tọ́ka sí? Ẹ já ṣọ́ra lórí social media. Ẹ má jà ọ̀rẹ́ là ń wá kọ̀rẹ́ à ń wọ́ta kọ́ta. Mò ń bọ̀ ọ̀tá lọ́nà. I love you so much. I love you so much. But ìtò ń lọ láàrin ìyá àtàlájì Oríyọmí Hamzat ó ti ń wà glaring. Interest personal yìí kan bá ṣe kálá ó máa ti bọnú program. Ẹlẹ́sìn content creator kí wá lẹ́kí kí ó. Ẹ má bínú. Ń bọ̀. Ok, ẹ wo bàtà àgbàrá Gabriel náà. Tí mo bá fọ̀rọ̀ yẹn sí mídíà, ṣé ẹni kò ní mọ̀ pẹ̀lú Yọmí sọ báyìí. A pè nǹkan sọ̀rọ̀ sí ìyá ẹ̀ tó bá yẹn, ọ̀yà ọ̀rẹ́ tẹ́ ọkọ sí ìyá ìgbọ̀nà ẹ̀ sì bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sí ṣé ẹ ìyá rí i pé ó kúrò ní pé àwa ṣe àtúnṣe àwọn àṣìṣe tó ti lọ sẹ́yìn? Èmi ò tiẹ̀ mọ̀ bá àṣìṣe ni bá àṣìṣe kọ́, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó ti lọ sẹ́yìn ni máa ń padà tún rí fàásì. Àwọn bàbá wa ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná àní rẹ̀ ní bá ṣe rí. Mo analyze ni o, analysis ní ṣe iṣẹ́ tiwa nílé iṣẹ́ wa o, analysis ló pọ̀ jù ń bẹ o. Mo ń bọ̀. Mo rò pé ó jẹ́ ká sọ̀rọ̀ báyẹn ni pé bóyá ẹ fẹ́ kiri ẹ fẹ́ dẹ́rù bóyá yẹn kó lè bá bàbá yẹn láyè ní yàrá kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ pé nílà ká ìtẹ́ sọ̀rọ̀ dẹ́rù bà. Ṣé ẹ gbọ́ o? Tí èèyàn bá ń sọ̀rọ̀ kó máa wọ ẹni tó mọ̀ gbọ́ o, bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹni làákàyè. Àwọn tó dẹ̀ ń gbọ́rọ̀ wọ́n dá àjọ àwa tá à ń sọ lọ o. Àwọn kan tó wà sọ̀ràn ni ọ̀ràn tó fẹ́ dá nínú ọ̀rọ̀ ni wọ́n ń sọ. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ pé ẹni làákàyè. Mi ìmọ́jú orí ẹ̀yin méjèèjì o, ṣùgbọ́n àkì ń fọjú orí ṣọ̀rẹ́, àkì ń fọjú orí ṣọ̀tá. Ẹni tá a bá fẹ́ àlọ́ràn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ohun tí Alhaji Oríyọmí Hamzat gbèjà tó gbé dání, ẹ lè fi wé ní tẹ́ ẹ gbé dání. Alhaji Oríyọmí Hamzat is not just an ordinary blogger. He is not a blogger sef. He is a qualified presenter, broadcaster. Ó mọ bí mo ṣe gbọ́ àbúrò mi kan tájọjọ́ rẹ̀ bóyá ní UI àbí Poli Ìbàdàn ṣá, ó ní communication lẹ́yìn ó ṣe ọ̀nà ìgbàbánisọ̀rọ̀ ló kọ́ nílé ìwé ta lọ́lọ́run ìwé mélòó lẹ́ka. Àwọn ibì kan wà nínú broadcasting tó bá jẹ́ investigative tẹ́ ń ṣe ìwádìí, ọlọ́pàá gan tó bá ń bẹ́ ẹ ní sùúrù tó fi mú ẹ dé police station, tó ò bá jẹ́wọ́, tó ò bá tètè gba nǹkan tó ń sọ àhàlẹ̀ mẹ́, ọlọ́pàá ṣe máa ń nàyàn torí ẹni police station ọ̀rọ̀ àìmọye ọ̀rọ̀ tí wọ́n ti parí lọ́dọ̀ Oríyọmí Hamzat tí ìgbésí ayé wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá tí wọ́n dé police station. Ṣé wọ́n tì wọ́n mọ́lé ní Àgídìgbò ni? Ṣé wọ́n kẹ́gbà bò wọ́n ni? Láì jago mẹ́lòmíì ọmọdé mi tó bá jí súùtì tẹ́ ẹ̀ bá pariwo ọmọ kan mórí ẹ̀ ìwọ ló mú, bẹ́ẹ̀ náà làgbàlagbà mi kò ní jẹ́wọ́. Then what is your problem? Mo ń bọ̀ ẹ jẹ́ n fọwọ́ díẹ̀. Àwọn ọjọ́ kọ́ ni bàbá náà sọ pé òní kan ló kọ́ ni ó láwọn ọjọ́ kọ́ ni. Ok, ẹ wá fẹ́ lágídí fún yà ẹ fẹ́. Ta ló lọ ń solicit fún báyìí? Ta ló ń solicit fún láàrin bàbá àtìyá? Kí ló kàn ẹ́? Ẹni tí wọ́n gbọ́dọ̀ wàá bá ó ti ṣe bó ṣe lè ṣe. Àwọn bàbá àtìyá ò padà wàá bẹ́ẹ̀ kan sọ fún ẹ pé àwọn afẹjọ́ Oríyọmí sùn ẹ̀. Brother mi, mo like ètò yín ju nǹkan tí mo gbọ́ yìí lọ. Bẹ́ẹ̀ bá kúrò tẹ̀ ẹ fẹ́ lè kó lé ẹ fẹ́ lè yà kó lé rẹ̀ ẹ wà fi àbá nìkan bẹ̀. Ṣé tí ẹ sọ pé ìyá ṣe tí ò dáadọ́ kọ́ wà lẹ́yìn náà kọ́ náà yẹn wà padà sí wọn. Àti mo rò pé Oríyọmí wise gan
but lórí kéèsì yìí Oríyọmí fọkàn. ṣé ẹ gbọ́ ó ní mo wá ṣe correction ní oníbẹ̀rẹ̀ ètò ní part 1 ṣùgbọ́n mo rò pé Oríyọmí ní làákàyè ni ṣùgbọ́n lórí eléyìí Oríyọmí fuck up. ìdájọ́ nìyẹn o. ṣé èrò tí ní gbogbo èèyàn gbọ́dọ̀ gbà? torí mo rí lára àwọn comment kọ̀ọ̀kan tí àwọn olólùfẹ́ yín pè yín sí àkíyèsí pé Oríyọmí ò jẹ̀bi o. kì í ṣe gbogbo ọ̀rọ̀ ní sùúrù yanjú, kì í ṣe gbogbo ọ̀rọ̀ lágídí bàjẹ́. ọ̀rọ̀ míì tẹ́ ẹ bá fẹ́ rójútu ẹ̀ ẹ gbọ́dọ̀ fi agídí sí. agídí tá à ń sọ kì í ṣe agídí tó ń ba nǹkan jẹ́, ṣùgbọ́n ibi tẹ́yìn wá gbé tiyín lọ yìí ó jẹ́ kínú mi bàjẹ́ pé ọmọ Yorùbá méjì wọ́n jọ wà lórí social media. ẹnì kíní tó bá jẹ́ pé ó ṣe tí ò dáa tó pọ̀ tó jújù a gbọ́, ṣùgbọ́n lórí iṣẹ́ ẹni yìí ẹ kàn lábùkù kì í ṣe àbùkù kékeré, nítorí pé ẹ̀ mọ̀ ń parú iṣẹ́ tó gbé dání. àbá máa correct ara wa lórí ń tá a mọ̀ ń pa ẹ̀. ṣé kó mọ̀ bá wọn sọ̀rọ̀ bíi tún fúlù bíi dẹ̀dẹ̀rẹ̀ ni? ṣẹ́yìn mọ̀ pé kéèsì yẹn le ni? ṣẹ́yìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó jẹ́ ọ̀dọ́ gangan nísìn bí wọn ò bá ṣọ́ra ilé wọn máa bẹ̀rẹ̀ sí ní dàrú. ṣé gbogbo obìnrin ló lè ṣe bí ìyá yẹn ṣe ṣe? àwọn obìnrin kan wà wọ́n fẹ́ràn ọkọ wọn kó fẹ́yàwó kó ṣe gbogbo ẹ̀, wọ́n máa sọ fún ni pé ṣáà má gbé wálé ọ̀rẹ́ nítorí ẹ̀bánújẹ́ lọ́jọ́ alẹ́, torí ọmọ wípé if anything happen náà lọ́jọ́ alẹ́ ilé ní ọ̀padà rìtáyà sí tí ò bá ti gbéyàwó wálé wá bá wọn. ọlọ́mọ fàìsàn sọkùnrin tó bá jẹ́ pé inú àìsàn ni bàbá yìí wà ẹnikẹ́ni ò ní gbọ́ nǹkan kan. tó bá jẹ́ kó lè dá dìde lé wọ́n ó gbé bàbá yìí lọ bìkan wọ́n lọ jùnú ni. ọ̀rọ̀ tí Oríyọmí wá ń parí tó ń fọgbọ́n yanjú, ṣé Oríyọmí ò lè kọ́lé fún bàbá ẹ̀ ni? torí ìyá ẹ̀ ń sọ pé òun ló ń tọ́ àwọn ọmọ. Oríyọmí sọ wọn pé inú owó bàbá yìí náà lè fi ń tọ́ wọn, ọmọ ti wà láyé wọn. kí ló mú bàbá ìyá ìtì ẹ̀ wá ronú débi pé ní at 70+ àti 80 something a lè jọ gbé mọ́ wàá máa lọ? ẹ̀yin wá bọ́ síta ẹ̀ wá ń condemn ẹni tó condemn irú attitude bẹ́ẹ̀. ṣé ẹ̀ sọ fún wa pé irú attitude bẹ́ẹ̀ dáa? tó bá ṣẹlẹ̀ sẹ́yìn mo ṣòwò lè níyàwó kan, tó bá ṣẹlẹ̀ sẹ́yìn ṣénu yín máa dùn? tó bá ṣẹlẹ̀ sí èèyàn yín àbúrò yín ẹ̀gbọ́n yín ṣénu yín máa dùn? bó bá ṣe wu Oríyọmí ló ṣe lè address case tí wọ́n bá gbé wá fún. èyí tágbára rẹ̀ ò bá ká ẹ̀yin kọ́ lẹ máa sọ pé kó gbé lọ police station. àìmọye kéèsì tí Oríyọmí ti gbé lọ police station tá a rí tá a wò tá a padà rí ìdájọ́ gbà. but tá a bá wá fẹ́ ṣe correction ẹ já máa fìbẹ̀rù Ọlọ́run sí i. tẹ́ bá fẹ́ ṣe nǹkan lórí Oríyọmí ta lọ́lọ́run ẹ jọ ń torí Ọlọ́run. àwọn èèyàn ti ń rí o, wọ́n ti rí hatred tẹ́ ní fún Oríyọmí o. mi ò mọ̀ yín, mi ò sì mọ̀ Oríyọmí o. mo mọ̀ ọ́n nígbà ṣùgbọ́n mi ò rò pó mọ̀ mi, mi sì rò pó lè dá mi mọ̀. I'm here for the truth, bitter truth. òótọ́ tó korò fẹ́ni tí ara rẹ̀ bá kọ òótọ́ ọ̀rọ̀ bó bá wù kó gbọ́ bó bá wù kó má gbọ́. nínú àwọn comment section yín mo rí ẹni tó sọ wípé true talk Oríyọmí is not helping the situation. báwọn ṣe rò nìyẹn. ẹnìkan ní maybe the way Oríyọmí put it is very harsh but Oríyọmí says the truth. àwọn kan sọ fún yín pé hatred for Oríyọmí àwọn rí lára yín. Your hatred for Oríyọmí has affected your reasoning. You are very wrong. kì í ṣe gbogbo kéèsì ló jọ mọ́ irú tẹ́yìn blog o. religious lè gbé dání. ẹ̀ ń promote culture ni àti ẹ̀sìn ìbílẹ̀. tẹ́ bá wá lọ sórí irú eléyìí èmi ń ṣe ètò lórí rédíò tó jẹ́ ètò ìdílé ask everybody lórí 106.5 FM fàájì lẹ́kọ̀ọ́. ìbínú ẹ̀lẹ́ tí ń gbọ́ kóòtù lọ́kọláya ó burú jáì ṣẹlẹ̀ mọ́ni gbàgbé káráfúyẹ́ oríṣiríṣi cases báyìí láti rí tó yẹ pé ojúbọ̀rọ̀ ò yanjú ẹ̀.
bẹ́ẹ̀ bá wá ń bínú sí ọ̀nà tí Oríyọmí gbà bá wọn sọ̀rọ̀ ẹ má bínú èmi ò lè pariwo ṣètòjú bí mo ṣe ń sọ yìí lọ o torí ọ̀rọ̀ téèyàn bá fẹ́ káwọn èèyàn kan dì mú kó mú làákàyè èèyàn ń fẹ̀lẹ̀ sọ ni bẹ́ẹ̀ náà ṣe ń fẹ̀lẹ̀ sọ yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ fẹ̀lẹ̀ sọ ẹ má jẹ́ ká bù sí wà mẹ́ ẹ jẹ́ ká yé di pé ẹ kórìíra ẹ̀dí tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀. ọ̀rẹ́ mi fọkàn kò yẹ kó Oríyọmí ó lè sọ̀rọ̀ sí ìyá yẹn tó bá yẹn tàbí àfẹ́ sọ̀rọ̀ sí ìyá yẹn tó bá yẹn gan kó tí ẹ kó lè sọ̀rọ̀ sí mi torí pé tẹ. fámìlì yín kọ́ nìyá yìí o kò sì wáá fẹjọ́ sùn yín o. bá sọ̀rọ̀ sí ìyá yẹn tó bá yẹn tí wọ́n padà pa àbáyẹn sílé padà ẹ fẹ́ lọ fọ́ fún àbàdọ́jọ́ kú ni. alẹ́ ní ètí tó rẹ́ẹ̀dì ẹ̀sùnkọ́dẹ́lì àti máa sọ̀rọ̀ àbáyé lọ́dún ọdún. ẹlẹ́wọ̀n gba èrúmù pọ́njù ní ẹ̀bàdúmẹ́. ṣé ń gbọ́ lọ́jọ́ alẹ́ ẹni tó ti ń gbélé ara ẹ̀ ta lọ́lọ́ ní èlò ni wọ́n ń gba èrúmù alẹ́ rẹ̀ tó lè sanwó èrúmù fún bàbá ẹ̀ that is his own justice. Alhaji Oríyọmí Hamzat ẹ̀yin náà ẹ máa wálé àwọn èèyàn ọ̀nà ìgbà fi wòye ọ̀rọ̀ wíwálé tí mo ní ẹ wálé mi ò sọ pé kó affect iṣẹ́ yín o ẹ ṣe bó ṣe yẹ ká ẹ ṣe o lásìkò tó yẹ ká ẹ ṣe o ṣùgbọ́n ẹ máa wálé láwọn ibì kan torí irú àwọn ọ̀rọ̀ báyìí àwa la mọ̀ pé ní tó yẹ ká ẹ ṣe lẹ́ṣe torí iṣẹ́ tẹ̀ ń bẹ̀yàn òwò tí ẹ fi gbogbo ara kàwé púpọ̀ ń pẹ̀ iṣẹ́ tẹ̀ bá ti ṣe fún odidi 40 ọdún tó ń lọ bí 40 ọdún tó ti lé 30 ọdún tí ò bá máa pàdé àlùdíẹ̀ kò lè mọ́mọ́ láéláé kò lè fi ṣe nǹkan rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kì í ṣe ti gbéraga àti gbìyànjú nú ẹ̀ àti ṣe fíìmù àti ṣe rẹ́kọ́ọ̀dù àti sọ̀rọ̀ tí àwọn èèyàn sọ pé ọ̀kárí láì Ọlọ́run ní jẹ́ ká ṣìwé àdínsì sọ ọ̀tá ẹni ọ̀ràn téèyàn dá nínú ọ̀rọ̀ ni wọ́n ń sọ o wọ́n lè sọ pé àwọn kì í ṣọ̀tá o ẹ tí kì í ṣọ̀tá èèyàn tó bá fẹ́ correct èèyàn ó ní bó ṣe máa correct èèyàn o body language ń sọ wípé correction kọ́ lélẹ́yìí táàtọ́lọ́ mo sì máa tẹ̀lé yín mo like yín gan eléyìí fúnra ẹ̀ gan ẹ̀yin gan fúnra yín lè máa ṣe bẹ́ẹ̀ mọ̀ pé yóò rí báyìí ẹ jọ tí nǹkan bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ ọmọ Yorùbá ni wá tíjà bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ kò sí arẹ́mọ́jà kò sí ajàmọ́ rẹ̀ ṣe rí ọ̀tá ọdún 15 àbúrò mi nǹkan ní máa sọ ọdẹ akéwì á ní kò tó kàn lóògùn ọ̀rẹ́ ọdún kan kò tó fojúlẹ̀ fún torí ọ̀tá ọdún 15 ó lè wá ṣe rere fún èèyàn kó di ọ̀rẹ́ èèyàn kọ́rẹ́ ọdún kan tẹ́jọ́ ń wọlé wọ̀de kó jẹ́ ìkà fún yín lọ́jọ́ iwájú a sì nílò ara wa o ìmọ̀ wa gbọ́dọ̀ ṣọ̀kan o a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ẹnu wa lórí social media fọ ìlú mọ́ ni o béèyàn kan bá ṣe àṣìṣe a lè correct ẹ̀ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ bó bá wá wọ ẹnìyẹn kó gbọ́ bó bá wù kó má gbọ́ body language wa ó nítumọ̀ mo fọlọ́run bẹ̀ wá ṣe rí béèyàn kan bá wá ṣe tí ò dáa tá a bá wá fọ̀nà tó le kókókó tá a fi ń correct ẹ̀ ọ́ dàbí ẹni tó rókù kà tó tá ń pa ni ìka ti di méjì o ìlú gángan sì nílé ayé o tó bá kọjú sẹ́nìkan á kọ̀yìn sẹ́lòmí ibi ni màá fi àdàgbà ẹ̀rọ sí ìyẹn apá kejì ohun tí ń lọ lórí ètò àtúnṣe ètò Alhaji Oríyọmí Hamzat látẹnu Táńtọ́lọ́n jùgbà máṣà náà lẹ ti ń wò wá Ṣeun Agboola lórúkọ tèmi Chief Bukky wọn nànú lè gé wa Aláròyé ààrẹ àfìdí jagun ọ̀rọ̀ bàbá Káráfúyẹ́ tí jẹ́ jùgbà máṣà jùgbàjọ Pastor Skele tí èlìlè wò bí mi ò sí láti support èèyàn mi ò dẹ̀ sí láti against èèyàn ṣùgbọ́n àtúnṣe wa lórí social media ó ṣe pàtàkì ẹnu yìí a máa sọ ẹ̀dọ́ lóríire ẹnu yìí a sì máa kó bá àyàn ànírógun àkóbá o fans ẹ̀yin méjèèjì wọnú ara wọn ni o ẹ má jẹ́ ká máa wá hatred sọ́dọ̀ ara wa
ẹ ṣé àdúpẹ́ o.